Ilé-iṣẹ́ eléré orí ìtàgé ìpínlẹ̀ Kwara yóò bẹ̀rẹ̀ ṣíṣe àgbéjáde sinimá onípele-ìpele lóṣù kẹwàá. Ilé-iṣẹ́ aṣàgbéjáde sinimá tìpínlẹ̀ Kwara yóò ṣe ìfilọ́lẹ̀ àgbéjáde àkọ́kọ́ sinimá onípele-ìpele rẹ̀ àkọ́kọ́ irú ẹ̀ lágbàáyé nínú oṣù kẹwàá, tí ṣe ètò tó kó ọ̀kan-ò-jọ̀kan àwọn ìpele eré fíìmù sínú. Èyí ló jẹ́ àkọ́kọ́ irú ẹ̀ níléeṣẹ́ ọ̀hún tí ó sì jẹ́ iṣẹ́ àkànṣe pàtàkì tí wọ́n pe àkòrí rẹ̀ ní Big Bang. Bákan náà ni yóò ṣe àfihàn ìrírí olówó iyebíye nípasẹ̀ fífi eré sọ àwọn ìtàn ọlọ́kan-ò-jọ̀kan àti ìdáraẹnilárayá, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó wá látọ̀dọ̀ adarí ẹ̀ka ọ̀hún, Túndé Àyìnlá gbóṣùbà fún gómìnà Abdulrahman Abdulrazak fún àfojúsùn tó ní fún ìpínlẹ̀ Kwara àti àtìlẹ́yìn tó ń ṣe fún iléeṣẹ́ ọ̀hún. Ìfẹnukò àti ṣe ètò náà ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ìpínlẹ̀ Kwara gba àmì ẹ̀yẹ Bond Award tọdún 2024 tó mú kí ìlú Ìlọrin kó gba àwọn gbajúgbajà òṣèré tó tó 500 níye àtàwọn kọ̀rìnkọ̀jẹ̀ nídìí eré sinimá alágbéléwò lálejò. Àyìnlá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ètò náà yóò gba owó eléyìí tí yóò lé ní bílíọ̀nù 5 náírà wọlé sápò ìjọba ìpínlẹ̀ Kwara ní ìbẹ̀rẹ̀ pẹpẹ rẹ̀, èyí tó tọ́ka wípé iṣẹ́ àkànṣe náà yóò so èso rere fún ìpínlẹ̀ Kwara, tó sì mú kí ó dá yàtọ̀ lágbo àwọn iléeṣẹ́ eré orí ìtàgé àti ìdẹ́rìn-pòṣónú nílẹ̀ Nàìjíríà. Kó ṣàì fi kún wípé ọ̀gọ̀rọ̀ iṣẹ́ ó ní ìrètí wà wípé yóò tún pèsè fáwọn ọ̀dọ́, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara.